ilé-ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn fìdí ìdájọ́ ilé-ẹjọ́ gíga múlẹ̀ lórí ẹjọ́ ikú tí wọ́n dá fún Rahmon Adédọ̀yìn. ilé-ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ti fìdí ẹjọ́ ikú tí wọ́n dá fún Rahmon Adédọ̀yìn múlẹ̀. Adédọ̀yìn Adégòkè ni wọ́n dájọ́ ikú fún látàrí ipa tí ó kó nínú ìṣekúpa Timothy Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ fún ìpele masters tẹ́lẹ̀ rí ní ilé-ẹ̀kọ́ gíga fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀. Nínú ìdájọ́ rẹ̀ lọ́jọ́bọ̀, ilé-ẹjọ́ náà fìdí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun múlẹ̀ eléyìí tó ti síwájú dá ẹjọ́ Adédọ̀yìn tó dá ẹjọ́ ikú fún Adégòkè tó lọ gba yàrá ní ilé ìtura Adédọ̀yìn tí ṣe Hilton Hotels and Resorts tó wà nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ó ń bọ̀ wá láti ìlú Àbújá lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2021 kí ó lè tètè dé ibi tí yóò ti ṣe ìdánwò rẹ̀ ní ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ OAU tó wà ní Mòró ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 6 àti ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2021 tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá kó tó di wípé wọ́n rí òkú rẹ̀ níbi tí wọ́n sin sí lẹ́yìn ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá. Ilé-ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn ọ̀hún ló ti wá fọwọ́ òsì dá ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn tí Adédọ̀yìn pè nù tó ní ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá ẹjọ́ náà bó ti tó àti bó ti yẹ àti wípé ìdájọ́ ilé-ẹjọ́ náà sì fẹsẹ̀ múlẹ̀ lórí ẹjọ́ ikú tí wọ́n dá fún un. Tí ilé-ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn ọ̀hún wá wọ́gi lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lórí gbígbẹ́sẹ̀ lé ilé ìtura Hilton Hotel tó jẹ́ ti Rahmon Adédọ̀yìn. Bákan náà, ilé-ẹjọ́ ọ̀hún tún wọ́gi lé ìdájọ́ lórí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ Timothy Adégòkè látọwọ́ Adédọ̀yìn. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó